A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) ti kéde ọjọ́ tí wọ́n gbé ẹsẹ̀ lé gbogbo àpò ìkówósí tí kò bá ní Bank Verification Number (BVN) tàbí National Identification Number (NIN). CBN ní bẹ̀rẹ̀ láti oṣù kẹrin ọdún 2024, àpò ìkówósí tí kò bá ní NIN tàbí BVN kò ní ní àǹfààní sí ìdúnàdúrà orí ẹ̀rọ ayélujára. Ìròyìn yìí jẹ jáde nínú àtẹ̀jáde sákúlà tí àwọn adarí CBN, Payment System Manager Chibuzo Efobi àti Director Financial and Regulation Department Haruna Mustapha jọ bu ọwọ́ lù ní ọjọ́ Ẹtì. Àtẹ̀jáde náà kà wípé bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù kẹta ọdún 2024, gbogbo àpò ìkówósí títí kan àpamọ́wọ́ wallet ni yóò ní ìdádúró. Ó pọn dandan fún gbogbo àpò ìkówósí ẹnìkọ̀ọ̀kan láti ní BVN tàbí NIN. CBN ní gbogbo àpò ìkówósí ní BVN tàbí tí ó ní BVN tàbí NIN ni wọ́n gbọ́dọ̀ ti ṣe àsopọ̀ rẹ̀ títí ọjọ́ 21 oṣù kìíní ọdún 2024. Bákan náà, wọn kò gbọ́dọ̀ ṣí àpò ìkówósí mìíràn láì jẹ́ wípé wọ́n pèsè NIN tàbí BVN. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni àjọ tó ń bójútó ìwé ìrìnnà Nigeria Immigration Service (NIS) sọ wípé láìsí wípé ohun tí wọn kò lérò wáyé, ọmọ orílẹ̀-èdè yóò gba ìwé ìrìnnà passport láàárín ọ̀sẹ̀ 3 bẹ̀rẹ̀ láti ọjọ́ tí wọ́n ṣe ìforúkọsílẹ̀. Olùdarí àgbà Caroline Adépọ̀jù ni ó sọ èyí lánàá nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi iléeṣẹ́ wọn tuntun tí wọ́n ṣí sí Ìgbogbo ìjọba ìbílẹ̀ Council Ìgbogbo-Báyékú ní agbègbè Ìkòròdú, ìpínlẹ̀ Èkó. Adépọ̀jù tí ó sọ wípé ṣíṣí ọ́fíìsì Ìgbogbo yìí jẹ́ iṣẹ́ àkọ́kọ́ rẹ̀ lẹ́yìn tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti di ọ̀gá pátápátá lówùúrọ̀ àná. Ó ní ó ṣe pàtàkì kí àwọn tí wọ́n fi orúkọ sílẹ̀ fún ìwé ìrìnnà ṣe àgbékalẹ̀ orúkọ kan náà pẹ̀lú àkọọ́lẹ̀ orúkọ National Identity Numbers nítorí èyí ni wọ́n máa so ó papọ̀ mọ́. Síwájú àkókò yìí, Adépọ̀jù gba ọmọ orílẹ̀-èdè ní ìmọ̀ràn kí wọ́n tètè ṣe ìforúkọsílẹ̀ ó kéré tán oṣù 6 kí ìwé ìrìnnà wọn tó tẹnubẹ́po. Ó ní àwọn orílẹ̀-èdè kan á máa kọ̀ láti ṣe òǹtẹ̀ ìwé ìgbélùú bí ìwé ìrìnnà wọn bá kù oṣù 6 kí ó tẹnubẹ́po. Ìdí nìyí tí ó fi ṣe pàtàkì kí wọ́n tètè gba òmíràn kí ọjọ́ tó lọ lórí tàtijọ́. Bí ó ṣe ń dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìlú àti adarí Ìgbogbo fún àtìlẹ́yìn wọn tí ó mú wọn ṣàṣeyọrí pẹ̀lú ọ́fíìsì tuntun wọn ni ó fi dá wọn lójú wípé wọn yóò jẹ ìgbáládùn iṣẹ́ wọn lábẹ́ ìṣèjọba igbákejì adarí Múyìwá Ọdúnúbì àti ikọ̀ rẹ̀. Ó wá bẹ̀bẹ̀ wípé kí wọ́n túbọ̀ máa ṣe àtìlẹ́yìn fún wọn kí wọ́n lè ṣe àṣeyọrí iṣẹ́ ní ọ́fíìsì. Síwájú àkókò yìí ni Gómìnà Babájídé Sanwó-Olú tí Kọmíṣánná fún ọ̀rọ̀ ilé Ibrahim Láyọ̀dé ṣe aṣojú sọ wípé ṣíṣe àgbékalẹ̀ ọ́fíìsì ìwé ìrìnnà sí ìlú Ìgbogbo jẹ́ àṣeyọrí ńlá. Èyí ṣe àfihàn èròǹgbà ìjọba àpapọ̀ láti pèsè ìwé ìrìnnà tí yóò dọ́gba pẹ̀lú ìwé ìrìnnà lágbàáyé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ọ́fíìsì ìwé ìrìnnà Ìgbogbo lè gba 200 ènìyàn tí ó fẹ́ fi orúkọ sílẹ̀. Alága Council Ìgbogbo-Báyékú Olúṣẹ̀san Dáìní rọ ọ̀gá àgbà pátápátá fún NIS kí ó tètè jẹ́ kí ẹ̀ka NIS tuntun yìí gba ìgbéga láti máa pèsè ìwé ìrìnnà fúnra wọn láì ṣe wípé kí wọ́n kàn máa pèsè àṣeélẹ̀ nìkan. Bí ó ti fi dá wọn lójú wípé ààbò tí ó péye yóò wà fún àwọn àti dúkìá wọn. Bákan náà ni ó ṣe ìkìlọ̀ fún àwọn ẹlẹ́mìí ọ̀daràn láti rìn jìnnà sí ìlú Ìgbogbo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Chief Whip ilé ìgbìmọ̀ Ali Udome ti gbè lẹ́yìn ìgbésẹ̀ àwọn aṣòfin tí wọ́n ń kọrin ìpolongo ìbò ààrẹ Bọ́lá Tinubu nígbà tí ó ṣe àgbékalẹ̀ ìṣúná owó fún ọdún 2024 sí ilé ìgbìmọ̀. Ìgbésẹ̀ ilé aṣòfin tí wọ́n rí gẹ́gẹ́ bí ìbọ̀wọ̀ fún ààrẹ ni àwọn kan bu ẹnu àtẹ́ lù.
nígbà ìpolongo ìbò ní ààrẹ bọ́lá tínúbù ń kọ orin on your mandate we shall stand, ṣùgbọ́n aliu dome ní kò sí ohun tí ó burú nínú eléyìí. Aṣòfin tó ń ṣaṣojú gúúsù bọ̀rọ̀nù sọ eléyìí lánàá nígbà tí ó farahàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Udume ní kì í ṣe ẹ̀ṣẹ̀, kò sí ohun tí ó burú níbẹ̀, orílẹ̀-èdè yìí ni a ti máa ń ka nǹkan kún. Ó ní irúfẹ́ bẹ́ẹ̀ wáyé nígbà ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari, bí àwọn kan á máa pọ́n ọn lé pẹ̀lú gbólóhùn ṣe bàbá, kí ló wá dé tí Tinubu ṣe máa wá dá yàtọ̀. Bákan náà ni ìròyìn jábọ̀ wípé Udume sọ síwájú àkókò yìí wípé Buhari kò gba ìṣàkóso ìjọba rẹ̀ bíi Tinubu. Ó ní nígbà ìṣèjọba ọdún mẹ́jọ, Buhari kọ̀ láti ṣe àmójútó àwọn tí ó gbé iṣẹ́ fún. Ó ní nígbà mìíràn àwọn èèyàn á máa rò wípé Tinubu ti burú jù tàbí wípé ó jẹ́ aláṣẹ. Ó ní èyí kò rí bẹ́ẹ̀. Tinubu á máa mójútó iṣẹ́ láti rí i dájú wípé àwọn tí ó gbé iṣẹ́ fún ṣe iṣẹ́ náà dáradára. Èyí sì jẹ́ lára àwọn àṣìṣe Buhari. Udome ní nígbẹ̀yìngbẹ́yín ni Buhari jẹ́wọ́ wípé àwọn oníjẹkújẹ ajówóòlú ni ó pọ̀jù nínú ìṣèjọba rẹ̀. Ó ní àwọn kan gba ìṣèjọba mọ́ ọ lọ́wọ́, ṣùgbọ́n irúfẹ́ eléyìí kò lè wáyé nínú ìṣèjọba Tinubu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀gbẹ́ni kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Chimaobi Agha ti ké gbàjarè fún ìrànlọ́wọ́ bí awakọ̀ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tí ó gbà láti máa kó àwọn ọmọ rẹ̀ re ilé-ìwé ṣe dàfẹ́ẹ̀rí pẹ̀lú ọmọ mẹ́rin. Ọjọ́ orí àwọn ọmọ yìí jẹ́ 8, 6, 4 àti ọdún kan ààbọ̀. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ Ajé ọjọ́ 17 oṣù kọkànlá. Nínú fídíò tó gbòde kan ni Agha ti ṣàlàyé wípé òun wà ní ìpínlẹ̀ Enugu nígbà tí ìyàwó rẹ̀ múra fún àwọn ọmọ tí ó sì ké sí awakọ̀ kẹ̀kẹ́ láti wá lọ já àwọn ọmọ jù sílẹ̀ ní ilé-ìwé. Ẹbí yìí ń gbé ní Umuagu Ibeku nítòsí iléeṣẹ́ ọlọ́pàá ìṣèwádìí ìwà ọ̀daràn ní ìlú Umuahia, ìpínlẹ̀ Abia, nígbà tí iléèwé àwọn ọmọ wà ní agbègbè Nkwo-Egu lẹ́nu ibodè ìlú. Bí Agha ṣe ń sun ẹkún àsuǹdá ni ó ń ké sí ará ìlú kí wọ́n gba òun kalẹ̀ bá a wá ọmọ rẹ̀ kí ayé rẹ̀ má bàa bàjẹ́ pátápátá. Ó ní òun ti fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán ìpínlẹ̀ láì tíì gbọ́ èsì. Gẹ́gẹ́ bí àlàyé tí Agha ṣe nínú fọ́nrán, ó ní nígbà tí ìyàwó rẹ̀ retí tí kò rí àwọn ọmọ padà sílé ni ó gba ilé-ìwé lọ. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé fún un wípé àwọn ọmọ rẹ̀ kò wá sí ilé-ìwé rárá. Ó ní lójú ẹsẹ̀ tí aya rẹ̀ pè é ni ó tẹkọ̀ létí padà sílé lówùúrọ̀ ọjọ́ kejì tí òun náà sì gba ilé-ìwé lọ. Ṣùgbọ́n ìròyìn kan náà ni wọ́n jẹ́ fún un. Èyí ló mú u gba àgọ́ ọlọ́pàá lọ. Wọ́n yọ̀ǹda òṣìṣẹ́ ọlọ́pàá 4 tí wọ́n jọ wá àwọn ọmọ wọ̀nyí káàkiri láì rí wọn. Ó padà lọ àgọ́ ọlọ́pàá ní ọjọ́ kejì láti lọ ṣe àkọọ́lẹ̀ statement. Níbẹ̀ ni wọ́n ti gbà á nímọ̀ràn kí ó lọ orí afẹ́fẹ́ lọ kéde. Gbogbo ìgbésẹ̀ yìí ni ó ti gbé láì tíì rí èsì. Agha wá rawọ́ ẹ̀bẹ̀ sí ará ìlú kí wọ́n gba òun. Bákan náà ni ó ń tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run kí Ọlọ́run má ro ti ẹ̀ṣẹ̀ nítorí òun mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni òun ń ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kò dín ní ọba 3 láti ìjọba ìbílẹ̀ Oríire agbègbè Ẹkùn Ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ti wàjà. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọba wọ̀nyí wàjà nípasẹ̀ ìjàmbá ọkọ̀ ojú pópó tí ó wáyé ní Arìnkìnkìn agbègbè Ògbómọ̀ṣọ́ lánàá ọjọ́ Ẹtì. Àwọn ọba yìí ni a gbọ́ wípé wọ́n ń lọ sí ibi ètò ìsìnkú ẹbí ọ̀kan nínú wọn láti ẹkùn kan náà. Olóòlò ti Òòlò Ọba Oyèbùnmi Àjàyí. Lára àwọn ọba tí ó wàjà yìí la ti rí Olódògbò ti Òdògbò, Oníbòwúlà ti Bòwúlà àti Aláyétòrò ti Ayétòrò. Gbogbo wọn wá láti ìjọba ìbílẹ̀ Oríire. Ohun tí a gbọ́ ni wípé ọkọ̀ wọn wá sí abẹ́ ọkọ̀ àjàgbé tó ń bọ̀ tí ìyẹn sì pa wọ́n lójú ẹsẹ̀. Ẹnìkan láti ilé ìwòsàn Ládòkè Akíntọ́lá University of Technology Teaching Hospital ìlú Ògbómọ̀ṣọ́ fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti sọ wípé wọ́n ti gbé òkú wọn lọ ibi ilé ìgbókùúsí. Wọ́n ní àwọn 4 ni ó kópa nínú ìjàmbá ọkọ̀. Ẹnì kẹrin gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn.
Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Oríṣiríṣi àfihàn fídíò ni ó wáyé láàárín ọ̀sẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ọ̀kan nínú rẹ̀ ni ti àwọn olè tí wọ́n gbá mú ní orílẹ̀-èdè South Africa níbi tí wọ́n ti ń jí ọtí bíà nínú ṣọ́ọ̀bù. Fídíò yìí ṣe àfihàn ìjìyà tí wọ́n ṣe fún wọn bí wọ́n ti ní kí wọ́n bẹ̀rẹ̀ eré ìje pẹ̀lú mímu ọtí tí wọ́n jí ní ilé ìtajà yìí. Gbogbo rẹ̀ ni wọ́n ní kí wọ́n mu pátápátá. Nígbà tí wọ́n ń fèsì, lára àwọn èrò orí ẹ̀rọ ayélujára kan sọ wípé bí àwọn olè wọ̀nyí bá gbìyànjú àti dánrú rẹ̀ wò ní orílẹ̀-èdè Nàìjíríà, wọn kò ní mọ ibi tí èrò ti máa ya dé pẹ̀lú nínà bíi kúkú bíi yíyè. Àyàfi bí orí bá kó irúfẹ́ olè bẹ́ẹ̀ yọ tí ó tètè rí ọlọ́pàá rìn sásìkò. Ṣùgbọ́n wọ́n á ti kọ́kọ́ lu babańlákú ìyà sí wọn lára kí wọ́n tó yọ̀ǹda wọn fún ọlọ́pàá. Bóyá èyí lè mú kí àwọn aláfọwọ́rá tẹkọ̀ létí lọ orílẹ̀-èdè South Africa, ṣùgbọ́n ó ṣeé ṣe kí irúfẹ́ ìjìyà ọlọ́tí mímu yìí dá àìsàn sílẹ̀ ságọ́ ara. Ìṣẹ̀lẹ̀ mìíràn tí ó gbòde kan ni bí ilé ìjọsìn aláṣọ funfun Celestial Church of Christ ní ìpínlẹ̀ Èkó ṣe fi ìwé ìpè ránṣẹ́ sí olórin Fújì Àlàbí Pasuma àti Portable fún àkànṣe ìsìnlógo àṣálẹ́. Oríṣiríṣi awuyewuye ni èyí tí kó bá ilé ìjọsìn yìí lórí ìdí tí ilé ìjọsìn ṣe máa pe irúfẹ́ olórin báwọ̀nyí sí irú ìpéjọpọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù Kejìlá ọdún 2023. Bí àwọn kan ṣe ń béèrè ìdí tí wọn kò ṣe pe olórin ẹ̀sìn Kìrìsìtẹ́nì ni àwọn kan ń béèrè wípé ṣé Zazuzẹ ni wọ́n fẹ́ kọ ni àbí orin Fújì, tàbí báwo ni Portable ṣe fẹ́ múra ní ọjọ́ náà, ṣé pẹ̀lú pátá nìkan ni tàbí ṣòkòtò. Ó wá ṣeni láàánú wípé kò ní sí èsì fún àwọn ìbéèrè yìí nítorí ilé ìjọsìn ọ̀hún ti fagilé ìwé ìpè wọn. Èwo ni ká ti pe eléyìí? Bí nọ́ọ̀sì ṣe màdàrú èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ DNA láti fi da ìdílé kan jẹ́, ṣé owú ni ká pe èyí ni tàbí ìfẹ́ sí ọkọláyà? Lórí ètò amóhùnmáwòrán TV3 Confession pẹ̀lú atọ́kùn ètò tí orúkọ rẹ̀ ń jẹ́ Nancy ni nọ́ọ̀sì ọmọ orílẹ̀-èdè Ghana ti jẹ́wọ́ wípé òun ṣe màdàrú pẹ̀lú èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ mẹ́ta tí ó jẹ́ kí èyí fa ìpínyà láàrin ọkọ àti ìyàwó. Gbẹ̀yìngbẹ́yín, nọ́ọ̀sì yìí fẹ́ arákùnrin yìí tí ó yófẹ̀ẹ́ rẹ̀ ní kété tí ó ṣe alábàápàdé rẹ̀ ní ilé ìwòsàn. Lẹ́yìn èyí, ó bí ọmọ 4 fún ọ̀gbẹ́ni yìí láìmọ̀ wípé ejò olóró ni òun bá gbélé. Pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yìí, ó ṣeé ṣe kí ará ìlú máa rò ó pé ẹ̀ẹ̀mejì kí wọ́n tó gba èsì àyẹ̀wò DNA. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.